Hello, hello. Ẹ̀yin èèyàn mi. A kú Sunday ní títí láéláé láàrin Sunday títí ayérayé. A ní fi lè ṣàṣemọ̀. Agbára Kristi Jésù Olúwa wa. Amen. Hmm. Nǹkan tá à ń gbọ́ íńtánẹ́ẹ̀tì. Bó jẹ́ bẹ́ẹ̀ ni o, bí ò jẹ́ bẹ́ẹ̀ ni o. Ẹ tẹ́tí sí mi kẹ́ gbọ́ gist yìí. A rí gbọ́ ni o, kì í ṣe pé bóyá a mọ nǹkan tó ń ṣẹlẹ̀ láàfin. A lè sọ fún wa ní several times pé ṣé rí àwọn gist tá a máa ń fún wa yìí, kì í ṣe gist pé ká kan gbọ́ àbí ká kọ́kọ́ mọ̀ pé a sọ. No, àwọn ìjìnlẹ̀ original kì í ṣe nǹkan téèyàn máa gbọ́ téèyàn máa kó dànù àbí kẹ́ gbọ́ kẹ́ fi ṣe nǹkan tó jẹ́ pé tó máa fúnyàn ní kíní experience ṣá jẹ́ ká fi síbẹ̀ ká count ẹ̀ sí experience. Téèyàn bá gbọ́ á fi ṣe experience, á dẹ̀ fi sọ́wọ́ òsì kó má fi jẹun. Torí irú nǹkan bẹ́ẹ̀ bá máa wáyé ní another way ká mọ bá ṣe máa tackle ẹ̀. Nǹkan tó ń ṣẹlẹ̀ láàfin kábíyèsí, nǹkan tí mo ṣe ń sọ fún wa pé ṣé tó wájú òótọ́ ni, ẹ jẹ́ ká mú sọ́wọ́ òsì ká má fi jẹun. Tó bá jẹ́ irọ́ dẹ̀ ni, ẹ jẹ́ ká mú sọ́wọ́ òsì ká má bàá gbàgbé ẹ̀. Lọ́ba ní ṣé mo pé láti ìgbà tí wọ́n ti ṣe kíní tí kábíyèsí fi lọ sí prayer sí àwọn olórí, wọ́n fi sọ pé wọ́n fi ń tọ́ Naomi níjà. Jẹ́ pé wọ́n máa ń bá gbogbo àṣẹ fún un tó bá kọjá báyìí, wọ́n á bu tó bá ṣe báyìí. Ó ní kábíyèsí òun nìkan lè dá dúró sí ààfin torí òun ò fẹ́ wàhálà àwọn ará bíbà. Ṣé mo pé òun ṣẹ̀ṣẹ̀ dé kọ́pútù bó tún ṣe ṣẹ̀ṣẹ̀ bímọ, òun ò fẹ́ gbé wàhálà àwọn people yẹn dání. Jẹ́ kóun lọ dúró sí Àkúrẹ́. Tí kábíyèsí bá ti dé kóun padà sáàfin, láti ìgbà yẹn kò tíì dé. Gbogbo ìgbà tán fi ṣe ọlọ́jọ́ yẹn, ọlọ́jọ́ festival, ó wá láti Àkúrẹ́ ni, ó wá ó tó lọ. So kí kábíyèsí tó ní kó wá finally. Ó sọ pé kábíyèsí, ìgbépapọ̀ èmi àti yín ní ààfin yìí ó máa le díẹ̀ torí àwọn counterfeit àwọn olórí tẹ́ kó jọ sáàfin. Now, ó dàbí pé lénìí according to nǹkan tó ń sọ, wọ́n ní Naomi ti dé sáàfin lénìí yìí. Wọ́n ní bí kábíyèsí ṣe fún ní kọ́kọ́rọ́ Royal Manor pé kó gbà ó lọ síbẹ̀ gbígbẹ̀ ní the whole ibi tó máa gbé. Ṣé mo pé látijọ́ yìí temporary day chamber kábíyèsí ló ń sùn tó ń jí tó ń ṣe. But nísìnyí tó ti wá dé official day pátápátá, kábíyèsí ti hand over kọ́kọ́rọ́ Royal Manor fún. Wọ́n ròyìn Royal Manor bó ṣe furnish ẹ̀. Wọ́n ní the whole building ni. Ọlọ́run ló mọ irú bedroom tó máa wà ńbẹ̀. The whole building tó rọ́ọ̀bù sí ẹ̀ ní àtòkè àti ìsàlẹ̀. Naomi ló ní building. Lọ́ba ní Tóbi, olórí Tóbi àti Ashley, wọ́n bá tutọ́ sókè tán fojú gbà pé kí làwọn rí kí Naomi kọjá sí Royal Manor. Ẹ̀dẹ̀ fún ní kí odindi building. Mélòó ló fà wá? Àbí ṣóhun nìkan ló bímọ fún kábíyèsí? Àbí báwo? Wọ́n ní Tóbi ní òun bí ìbejì fún kábíyèsí. Ashley bí Adémákinwá fún kábíyèsí. Ṣèbí ọmọ lọmọ ń jẹ́. Èwo dẹ̀ bá ní tí Naomi ṣe wá yàtọ̀ tó fi di pé ó fún lódindi ilé. Mélòó ló fáwọn? Just 3 bedroom pẹ̀lú àwọn house girl àwọn housemaid. Ṣé ìyẹn ni ilé? Pé wọ́n bí ara wọn dá láì ṣe kábíyèsí wà pé kí Naomi bọ́ sínú ilé yẹn.
pé ìsídà káwọn bọ́ọ̀nù ilé yẹn tó ashes or káwọn para wọn. Àwọn náà fẹ́ ké, wọ́n láwọn fẹ́ sunkún, àwọn máa ṣe nǹkan táwọn ara wọn máa fi sunkún pé kì í ṣe láì ṣe kábíyèsí. Wọ́n ní wọ́n á wo nǹkan tí kábíyèsí fẹ́ ṣe, nǹkan tí kábíyèsí fẹ́ táwọn fẹ́ ṣe fún kábíyèsí. Pé tí kábíyèsí ò bá fẹ́ kí ọ̀tá ẹ̀ sunkún, kó má jẹ́ kí Naomi wọnú ilé yẹn, kó wọ royal manor pé láyé. Lọ́rọ̀ tí mò ń sọ yìí, ẹ̀yin èèyàn mi, tẹ́ bá rí bí mo ṣe ń gbọ́ ọ̀rọ̀ yẹn ní allegedly nínú íńtánẹ́ẹ̀tì, ṣe lára mi kàn ń bù máa ṣọ ni. Lára mi bù máa ṣọ ni. Tí n bá sọ máa ní, ṣé ìlú yìí kan náà àbí ṣé irú ayé kan yìí náà tá a wà yìí? Ní ìlú tó jẹ́ pé wọ́n ní ìlú tó lọ́ba tó níjòyè, irú nǹkan bẹ́ẹ̀ yẹn á máa ṣẹlẹ̀ láyé yìí. Ábẹ́nìtà sí ilé ọba fún rẹ̀, àwọn ìyàwó ọba. Mi ò gbọ́ rí, mi ò dẹ̀ rí rí. Ó lè máa ṣẹlẹ̀ láyé àtijọ́, pé kì í ṣe ayé ìsìn. Ayé tó jẹ́ pé law ti wà káàkiri. Because ó kàn yà mí lẹ́nu, ẹ̀yin èèyàn mi. Tí n bá tún wò, á tún wò sáà máa ní, ó dẹ̀ lè jẹ́ bẹ́ẹ̀ o. Bẹ́ẹ̀ ó dẹ̀ lè rí bẹ́ẹ̀ o. Màá ní ṣé irú eléyìí ṣẹlẹ̀ ṣá láyé yìí? Ẹ̀yin èèyàn wa, a jọ ń kọ́gbọ́n ni o. A jọ ń kọ́ ọgbọ́n, a jọ ń fi òye yéra wa. Torí kò sí nǹkan tó ṣẹlẹ̀ rí. Àfi t'Ọlọ́run ò dá. Ṣé ẹ understand, ẹ̀yin èèyàn mi? Lọ́ bá ní kì í ṣe ayé ìsìn, kì í ṣe bí. Wọ́n ní lọ́sàn-án tí kábíyèsí hand over kọ́kọ́rọ́ royal manor fún Naomi pé wọn kò gbọdọ̀ wọlé. Mo ní ẹrù wẹ́ṣà. Ọlọ́run ti sọ fún wọn pé a gbọdọ̀ bẹ̀rù ẹni ẹlẹ́ran ara. Ẹni tó lè pa ara tí ò ní pa ẹ̀mí, pé a gbọdọ̀ bẹ̀rù ẹ̀. Pé Ọlọ́run ti fún wa ní ìgbàgbọ́ pé ká tẹ ejò àti àkééke mọ́lẹ̀, pé kì yóò hurt wa. Wọ́n ní a máa fẹsẹ̀ wa gbọ́ òkúta, kò dẹ̀ ní ṣe wá ní nǹkan kan. Ẹ̀yin èèyàn mi, ẹ mọ̀ pé eléyìí lágbára lọ́rọ̀ tí mò ń sọ. Wọ́n bá ní wọn ò ní gbà kí kábíyèsí wọn ò ní gbà kí Naomi wọnú palace, inú royal manor yẹn, the whole building. Ó wá fáwọn ní 3 bedroom ní olórí quarters, páwọn ò ní gbà. Wọ́n ní kábíyèsí, wọn àìsí gbọ́ tán sọ pé kábíyèsí fèsì. Wọ́n ní olórí TikTok, ìyẹn Tóbi, wọ́n lòun ló ń vibrate òun àti Ashley. Pé tí kábíyèsí ò bá fẹ́ kí ilé yẹn jóná mọ́ra, káwọn ara wọn kan jóná mọ́lé. Tí wọ́n bá fẹ́ jóná, inú ìta náà ti máa jó, kì í ṣe à ń fẹ́ kábíyèsí. Wọ́n máa kúkú fọwọ́ ara wọn ṣe ra wọn lágbára ẹ̀jẹ̀ Jésù. Ìyẹn tó bá jẹ́ bẹ́ẹ̀ o, tó bá rí bẹ́ẹ̀ o, bá ṣe ń sọ yìí ni. Ṣùgbọ́n ẹ̀mí mímọ́ ẹ káàárẹ̀ kò ṣe. Tó bá pọ̀ ọmọ Ọlọ́run, wọ́n ń ṣe irú ẹ̀ fún ní tòótọ́. Ọlọ́run á dìde nínú àánú rẹ̀, kò ní wò pẹ́ tó. Á dìde togun-togun, á dìde tìjàtìjẹ̀, á dìde nínú agbára rẹ̀. Á ṣèrànwọ́ fún Naomi àtàwọn ọmọ ẹ̀. Níbo ni irú ẹ̀ ti ń wáyé? Kán try, wọ́n ti lè try. Ọlọ́run máa ṣẹ́ wọn lé gbogbo ẹ̀yìn. Ọlọ́run dẹ̀ máa rọ̀ wọ́n ní agbára, á rọ̀ wọ́n lóyè, á gba agbára lọ́wọ́ wọn, á sọ wọ́n di tá ń wọlé. Gbogbo bá ń jẹ́ ti Jésù. Àfi kán ya sowó agbéjẹmọ́wọ́. Kéèsì tó yẹ pé Naomi náà sọ pé àwọn fẹ́ bá fà, wọn ò ní jẹ́ kí ọmọ yẹn kó ní ìsinmi. Àdàbí tó wáyé pé Naomi ló wá bá wọn ní ààfin yẹn. Tó wáyé pé Naomi ò wá bá wọn lápá, àwọn náà wá bá Naomi láàfin. Tó wá ń gbé ogun ti ọmọ yẹn tó yìí. Agbára ẹ̀jẹ̀ Jésù, iná á jó àrá sán. Agbára ẹ̀jẹ̀ Jésù. Ṣé wọ́n sọ pé àwọn burú ni? Ọlọ́run ló máa dá wọn léhùn gbogbo nǹkan tó ń ṣe. Àfi tó wáyé pé kíní yìí ó
wọ́n kàn ń fúre mẹ́ ní íńtánẹ́ẹ̀tì o. Ní ìta gbọ́ yìí tá a dẹ̀ ń sọ fún wa yìí. Ọlọ́run ó kù wọn kọ́ lọ. Bẹ́ẹ̀ ni. Torí tí a bá sọ wípé ká máa sọ àwọn ọ̀rọ̀ fún wọn, nǹkan tọ́lọ́run dẹ́pósìtì lẹ̀ fún wọn, ó ju ìta ń béèrè tó pé kọ́lọ́run ṣe fún wọn. Ọlọ́run tá ń jagun lásán, Ọlọ́run ló ní ìgbẹ̀yìn. Ìgbẹ̀yìn Naomi, ó máa dára lójú àwọn ọ̀tá, lójú àwọn ẹni ibi, agbára Kristi. Wọ́n bá ní nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn, pé tí kábíyèsí tó bá yá tètè lọ gba kọ́kọ́rọ́ yẹn lọ́wọ́ náà. Wọ́n ní Naomi come to stay this time around. Kì í ṣe pé bóyá ó kàn wá pé ẹ kò ń yọjú. Níbo ni? How long ni Naomi máa fi sá fún wọn? Agbára Kristi. Omi kan omi ò lè mi ọmọ Ọlọ́run. Naomi ò lè sá fún àwọn náà, máa sá fún Naomi. Tógun bá ń jẹ́ ti Jésù Kristi. Jésù Olúwa wa, àmín. Ẹ̀yin èèyàn mi, ẹ bá mi share, ẹ bá mi like, kí dá mi subscribe. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe tẹ́tí sí wa. Ẹ bá fi tó kù sí comment section. Ní nǹkan tá a rí gbọ́ nìyẹn ní íńtánẹ́ẹ̀tì. Allegedly ni. Kì í ṣe pé bóyá à ń bá wọn gbé. Kì í dẹ̀ ṣe pé bóyá à ń fún ẹnìkan ló kó máa bá wa fún wa ní information. Wọ́n sọ wípé tá a bá rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láàfin gan, a ní lè sọ́tọ̀, kí ṣe gbogbo ẹ̀ náà sáfẹ́fẹ́ fún wọn. Bí wọ́n bá yìí tá à ń rí, a sọ pé but to God be the glory. Ọlọ́run á fún kábíyèsí àti Naomi ṣe. Àwọn náà máa rẹ́yìn àwọn ọ̀tá wọn. Lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe tẹ́tí sí wa. Bye.